Ede Yoruba International ló lọ sí Japan láti lọ bá yín mú ohun tó dùn, ohun tó dára wá. Ẹ káàbọ̀ sí Osaka, Japan, ibùdó Expo 2025 níbi tí gbogbo ayé ti kóra wọn jọ láti ṣe ayẹyẹ àṣà, ìmọ̀ ẹ̀rọ tuntun àti ìbáṣepọ̀. Lónìí, a fẹ́ mú yín lọ sí gbọ̀ngàn ibi tó ti ń ṣẹlẹ̀ gangan láàárín ayẹyẹ ọjọ́ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí a ti rí ijó àti àṣà Yorùbá bó ti ń tan ìmọ́lẹ̀ lórí pẹpẹ ayé. Ẹ máa bọ̀ pẹ̀lú mi bẹ́yẹn, ẹ ṣíra, ẹ jẹ́ ká jọ lọ ṣàwárí àwòrán, orin àti gángan. Àṣà Yorùbá tan ìmọ́lẹ̀ ní Expo Osaka 2025. Ẹ tètè ẹ jẹ́ ká jọ wá nǹkan fìdílé. Óyá, wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀.
gbogbo wọn ṣe jàpàtà kò ní. Mo ní eléyìí lẹ́ ṣe ní àbẹ̀wò. Wọ́n láwọn ṣe Expo 2025 ní. Mo ní tèmi lọ́mọ àjọ̀dún lójúde àgbọ̀yé. Èmi lọ́mọ àjọ̀dún lójúde àgbọ̀yé. Wọ́n wá mẹ́kọ̀ọ́ wọ́n fi tọ́ mi lẹ́rẹ̀kẹ́ ìtọ́rọ́. Wọ́n mú omi wọ́n fi tẹ́ mi lẹ́rẹ̀kẹ́ ìtọ́rọ́. Ìtàmọ̀júbà yíyá lọ́wọ́. Ilẹ̀kùn mọ́júbà rẹ̀ àṣìṣí. Ọ̀nà mọ́júbà rẹ̀ àṣẹ̀fẹ́. Àtọ̀ mọ́júbà rẹ̀ àkótí. Ìtàmọ̀júbà yíyá lọ́wọ́. Ilẹ̀kùn mọ́júbà rẹ̀ àṣìṣí. Ọ̀nà mọ́júbà rẹ̀ àṣẹ̀fẹ́. Àtọ̀ mọ́júbà rẹ̀ àkótí. Ìtàmọ̀júbà yíyá lọ́wọ́. Ilẹ̀kùn mọ́júbà rẹ̀ àṣìṣí. Ọ̀nà mọ́júbà rẹ̀ àṣẹ̀fẹ́. Àtọ̀ mọ́júbà rẹ̀ àkótí. Bèrè bá máa jẹun, mo ṣe bá aláwọ̀ mọ́júbà àwọ̀. Bèrè bá máa jẹun, mo ṣe bá aláwọ̀ mọ́júbà àwọ̀. Ọ̀rẹ́ pàtàkì tó, mo ṣe bá aláwọ̀ mọ́júbà àwọ̀. Mo lérò pé ẹ gbádùn ohun tí ẹ ṣẹ̀ wò tán yẹn. Ṣé ẹ̀yin náà ti wá rí wípé ijó ní ìlú wa Nàìjíríà kì í ṣe kíkó ẹsẹ̀ lẹ́sẹ̀ lásán. Ó jẹ́ àpèjúwe ọlá, ìtàn àti ìpéjọpọ̀ ènìyàn fún ohun tí ó dára. Ṣùgbọ́n ìrìn àjò wa kò tíì wá parí o. Ní àgbéyẹ̀wò tó ń bọ̀ báyìí láìpẹ́ yìí, ẹ ó máa rí iṣẹ́ àwọn ènìyàn jàǹkànjàǹkàn, ìgbélárugẹ àṣà wa, àwòrán àti aṣọ tí ó jẹ ojú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, pàápàá tí àwọn òyìnbó ní gbèsè tó pọ̀. Ẹ máa bá wa ká lọ. Ẹ má sì gbàgbé láti fi ìfẹ́ hàn sí wa o. Ẹ pín fọ́nrán yìí kí ẹ sì fi ṣakọ sí àwọn ọ̀rẹ́ yín. Ó dìgbà kan náà.